wá KEMITY so ti ṣáyó ṣá ó ti ní wákò kan ti ń ṣe ẹ́ tí boyfriend ẹ bá tiẹ̀ gbàgbé ìyẹn tẹ́lẹ̀ ṣó yẹ kí wọ́n gbàgbé ni ó flashback ni ó rántí ìgbà tó ti jẹ nǹkan kan rárá ti rárá Austin Emmanuel náà màá ló ń kárí àlọ́gì ìgbà tó ń ṣe mékọ́ọ̀pù ṣó ó ti gbàgbé pé gbogbo amúra wa ni a ní sítórí ara lọ́wọ́ tó pọ̀ gan ìwọ onídọ̀tí ìwọ tó ń gba pátá díẹ̀ ṣeré location àbórí ẹ̀ ń yí ni KEMITY ó ti ní wákò ní tiẹ̀ pọ̀ ókè orúkọ yẹn ti sáré pọ̀ jù ẹ́. ẹ̀yin èèyàn wa òṣèrékùnrin yìí ó ti jáde fún KEMITY ó jáde wá sọ̀rọ̀ sí KEMITY bí ó ṣe dá sí ọ̀rọ̀ ìtẹ̀lẹ̀ àti arákùnrin yìí tí a mọ̀ sí Austin Emmanuel bí KEMITY sọ wípé kí Austin Emmanuel kó yọ ọ̀rọ̀ ọ̀gá òun kúrò ní ẹnu rẹ̀. ẹ̀yin èèyàn wa arákùnrin yìí ó blast ẹ̀ ó ní KEMITY aláìmoore ni àwọn ọ̀rọ̀ tí ó sọ nìyí. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú fọ́nrán yìí. ẹ lọ sáré gbàgbé o ti sáré gbàgbé ìgbà tó ti jẹ nǹkan kan tó ti jẹ èèyàn nu ayé Austin Emmanuel náà mà ní ó máa gbá wájú Austin Emmanuel kọjá. ṣé wo mọ̀ pé ó ti yẹ káwa ti sọ̀rọ̀ ti pẹ́ bọ̀ àwa ò ní sọ̀rọ̀ because ọ̀gá méjì ní tẹ̀lé àti Austin ọ̀rẹ́ dẹ̀ làwọn méjèèjì kò sí nǹkan tó kàn wá ń bẹ̀. ẹ ti wá tọ́wèrè báyìí ẹ ti tọ́wèrè kò sí nǹkan tó kàn wá pẹ̀lú tẹ̀lé ọ̀gá ní tẹ̀lé bọ̀ ẹ wọ̀ yìí ò KEMITY o ti tọ́wèrè mo fún ẹ 24 hours tó bá ti sọ gbogbo àṣírí Austin tó wà lọ́wọ́ ẹ kò ní dáa fún ẹ gbogbo àṣírí Austin tó wà lọ́wọ́ ẹ yẹn tó bá ti sọ kò ní dáa fún ẹ àbò ń ṣí èrè ṣá tó yẹ kí wọ́n èrè Austin fin ni ó ti gbàgbé torí orúkọ kékeré tó sáré ni ó ti gbàgbé àbí ọmọọba kò sẹ́ni tọ́lọ́run ní dá lóhùn Ọlọ́run máa dá everybody lóhùn bọ̀ kò ní dá wa lóhùn lẹ́ẹ̀kan náà tẹ́yìn bá wa ń fi Austin pa àwa ò ní fi pa rárá àti rárá àwa máa dúró tán ṣó ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ kàn fẹ́ dàbí ọ̀rọ̀ àlẹ́ àṣàgà ni èmi ò ní kó má gbèjà boyfriend yẹ o níyẹn tẹ̀lé mi ò ní kó má gbèjà boyfriend yẹ rárá àti rárá ó dẹ̀ mọ́ pé gbogbo ẹ̀ náà la mọ̀ kò sílẹ̀ tá a mọ̀ ń bẹ́ gbogbo àjọ wà ní but tó bá fẹ́ gbèjà boyfriend yẹ kò ní jẹ́ torí Austin ibi tó ti láàkì nìyẹn Austin Emmanuel wa kò wúlò fún ẹ fọ́jọ́ kan rí kò ṣoore fún ẹ rí orí sẹ́ẹ̀tì Austin yìí náà láti náà ti mọ̀ pé òun ṣe makeup náà ó ti gbàgbé ni KEMITY kí n máa rún ẹ létí kó máa ronú ọpọlọ ẹ tó bá má lọ KEMITY ó dẹ̀ dùn mí fún ẹ bó ti bẹ́ ọ̀gá méjì ń jà ọ̀rẹ́ méjì ń jà òun fẹnu sí ó fẹ́ sọ lóyàtì lójú ara ẹ nìyẹn ó kì àwa ò lóyà láti yẹjọ́ ẹ tá jáde tá sọ nǹkan kan àwa ò lóyà tá jáde tá sọ nǹkan kan ṣé bí tẹ̀lé ṣe deny Austin yẹn ọ̀pọ̀lọpọ̀ bí big artist ò mọ̀ pé ọ̀rẹ́ láwọn méjèèjì ni ẹ nà ó mọ̀ pé aláyẹ̀ yẹn gan ọ́n mìsìn àgàn lórí ọ̀rọ̀ tán sọ yẹn ok gbogbo àwọn èèyàn mọ̀ pé ọ̀rẹ́ láwọn méjì pé 5 and 6 ni wọ́n ni tó fi wá dínà ẹ pé kò ń ṣe ọ̀rẹ́ òun ó mọ nǹkan tó yẹ káwa ti sọ ni wọ́n kọ́ wa ni ẹ ti wá tọ́wèrè báyìí mo fún ẹ 24 hours KEMITY gbogbo àṣírí Austin tó wà lọ́wọ́ ẹ tó bá ti sọ ó máa ṣòfò gbogbo nǹkan tó Austin ṣe fún ẹ tó ń dùn ẹ lọ́kàn tó ń pa ẹ ní gbìyànjú mo fẹ́ kó sọ ó ti yẹ bọ̀ tó bá wá sọ èmi máa bá ẹ sọ ní part 2 orí ẹ tí ó pe yẹn ó máa pe next time àwọn èpè tó àwọn ọ̀gá méjì kan bá ń jà ẹ̀yẹ́ máa ń fi ọgbọ́n dá sọ̀rọ̀ ni ó ti níwákò ajé.